qala Shafi'i wa man arada ad-dunya fa inni ta'imtuha wasiqa ilayna adhbuha wa adhabuha wasiqa ilayna adhbuha wa adhabuha ó ní wa man arada ad-dunya fa inni ta'imtuha ẹ̀dọ́ bá ìpìlẹ̀ ayé ló fẹ́ fa inni ta'imtuha àwa ti tọ́lé ayé wò rí wasiqa ilayna adhbuha wa adhabuha wasiqa ilayna adhbuha wa adhabuha àti jìyàrí ilé ayé àti ti rí kẹ́mẹ̀ àti jìyàrí nílé ayé tàwà yìí àti rí kó fi yẹ̀yẹ́ èèyàn rí Ṣáfi'í lọ sí Kúfà kò wá sẹ́n tó dáàmà wọn ò sì pánlé ó sì wọnú mọ́sálásí ó ní alayya thiyabun law tuba'u jami'uha aṣọ tí mo wọlé ní law tuba'u jami'uha tí wọ́n bá mú lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ṣí fìlà mi wọ́n gbé aṣọ mi wọ́n mú ṣòkòtò mi wọ́n mú bàtà mi wọ́n wá sí law tuba'u jami'uha tàwọn ní ta ní ọ̀rà bí falsila kana al-falsu minhunna akthar tán bá mú alifalsu ní àkọlù owó tí wọ́n bá ń ná níbì kan sísì lọ́dọ̀ tiwa bí falsi tó bá fi wé sísì lakana alifalsu minhunna akthar wọn bá ní àkílẹ̀ fi kún wa fi inna nafsun law tuqasu bi ba'diha nufusul wara ó ní wa fi inna nafsun amẹ́ tó wá sọ ẹ̀tọ́ bẹ̀rù Ọlọ́run ìtumọ̀ ẹni tí Ṣáfi'í ti jìyàrí ó máa ń lọ síbi tí wọ́n kówé sí tí ò rí owó tí ó fi ràwé tí ó kà máa ha ó ti bàbá rẹ̀ ti kú láti kéèké àmọ́ngbà tó yá ọlá dé ọlá gidi ó dé tí wọ́n bí tí Khalifa gẹ́gẹ́ bí Ṣáfi'í kí ló fẹ́ tó ní ẹ máa fowó tí wá ránṣẹ́ tó torí ẹ̀kùn Kúfà lọ sí Misra ó ní wọ́n sọ pé wa man arada ad-dunya fa inni ta'imtuha ìwò láwọ̀ wá rí nílé ayé wasiqa ilayna adhbuha wa adhabuha mo ti dé ipò tí wọ́n sọ pé tó máa sọ pé họ́nà kí yẹn orí họ́nà mo ti rí rí tó máa sọ pé yẹpẹrẹ mo ti rí rí náà káyàn kún yóò jẹ́ ní yẹpẹrẹ fa inni ta'imtuha méjèèjì wasiqa ilayna adhbuha wa adhabuha ó ní wa ma hiya illa jifatun mustahillatun bá tí mo wo dáadáa mo rí pé òkú mbété ní tí wọ́n kùn lọ́dà alayha kilabun hammuhu najtidhabuha àwọn ajá sì ti pèbù tí wọ́n fẹ́ jẹ àwọn tí máa wà àwọn ajá náà ni wà ní tajtanibuha kunta silman li ahliha tó bá wọlé ayé báwọn èèyàn ṣe ń lè tó tí wọ́n sọ̀rọ̀ jíwa gan tó ní kìí wù mí gan táwọn èèyàn bá mú wà ní tajtanibuha kunta silman li ahliha tání tí èèyàn bá ní kìíní kan kìí tábà wù mí ilé tèmi ní ìtì tó mi tẹ́gbẹ́ tó bá ní nìkan ni máa dùn mẹ́ tó bá ibò náà lórí jíwa gan yóò dùn mẹ́ o in tó bá ní nìkan ní mọ́gùn ó ní tàtọ́ lóhun tó ní ẹ̀ pé kí n sì wá nígbà tó wá jáyé ní tí mo ní I like it wà ní tajtanibuha kunta silman li ahliha wọ́n ní ẹ̀rá wọn ẹni rẹ̀ wà ní tajtanibuha nabahatka kilabuha yọ́ tí wọ́n náà bá ní kó máa ṣerú ẹ̀wọ́ ni ustaz lè jàfà ní mọ́sásíkà tó jẹ́ kí níbi o nabahatka kilabuha ó gbọ́mọ́ fatuba li nafsin wòlé àtkọ́rọ̀ dáríà kó rí rí wọn bá gbogbo ẹ tó wò wọn tó ní èmi ò bá ń ṣe lè tẹ́sí mi ò compete I just want to be good ìwọ̀n bá ń tọ́lọ̀ bá fún mi kí n kàn fi gbélé ayé ṣe bí kákan fi kún omi náà ni mughalliqatal abwabi murja hijabuha ẹn tó tilẹ̀kùn tó tún fakọ́ tí wọ́n alẹ̀ tán ní kí ní lọ tó èmi ò mọ̀ mọ́sáàsí kákírùn ká lọ lè kí o táwọn sí ti wà nìyẹn kódà mọ́ tí ń lọ